kábíyèsí elédùmarè ọba àjíkí ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé bàbá tó ju gbogbo bàbá lọ bàbá tó ju gbogbo ọba lọ ìbà yín bàbá Adédoyin lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹkànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmú èmi lọmọ aládé mẹ́rìndínlógún ọmọ àròbí ọmọ àtòrì ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò gbajúmọ̀ òun ni mo mú wá fún yín ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò yìí bá ṣe ń gbé àwọn òṣèré wá là ń gbé àwọn òṣèlú là ń gbé àwọn òǹkọrin gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń ṣe dáadáa àwa yìí à ń gbé wọn wá fún yín àti ní pàápàá gbogbo àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ̀ sọ pé dandan ọgbọ̀n láti gbé wọn wá sórí ètò yìí ṣé mọ̀ pé tẹ́ bá ti ń sọ à ń jẹ ẹyin níhò ìkànnì wọn òun ni wọ́n wá bá wa lálejò lénìí olólùfẹ́ yín ni wọ́n òǹkọrin ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ohùn wọn ó dùn ju tàdàbà gan lọ ẹ wò pé ta ni mò ń perí ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ kán wá ṣe àfihàn ara wọn fúnra ara wọn ó yá ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu ẹ bá ń gbóhùn sókè lọ́hùn. Ṣàlàáfíà ni àwọn ará ilé ńkọ́ dáadáa lọ́wọ́ àmọ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ àdúpẹ́ lọ́dọ̀ lọ mo fẹ́ kẹ́ kí àwọn tí wọ́n ń wò wá nílé àti lókè òkun. gbogbo ará ilé o mo kí yín o ẹ ṣé o ẹ kú fẹ́. kí wàá lórúkọ yín ọmọ ìlú wo nìyẹn pàápàá. orúkọ mi ni Simisola Bọ́látító Ògúnlẹ́yẹ. Simisola Bọ́látító Ògúnlẹ́yẹ ó ga mo ti ẹ̀ gbádùn bẹ́ẹ̀ ṣe pé yẹn bí olúwe ò jẹ́ bẹ́ẹ̀ gan áwùyàn láti jẹ́ ọmọ olúwo gan ni àǹtí Simi. ọmọ Oǹdó. lápá abolóńdó. Ọ̀wọ̀. Ọ̀wọ̀ lẹ ti wá báwo ni wọ́n ṣe máa ń kí wọ́n ní ọ̀dọ̀ tí. kì í má purọ́ mi mọ́. kí la máa ṣe báyìí. pé àyè máa fáìn mi ni ẹ lè bí ẹ máa gba owó tẹ máa fi sọ pé ẹ má bínú. owó ńlá lè máa fún mi àbí ẹlẹ́yìn ọ̀tẹ̀ fẹ́ pè ṣẹlẹ̀ ń tẹ fẹ́ pè tí wọ́n á lè kì í. bóyá ẹni sùúrù ẹ jẹ́ kí n pe mọ́mì mi. ẹ fẹ́ pe mọ́mì ẹ ó ti yá màá dúró ó yá. To copy this tune for 50 naira, press 11. Hello? Hello, mọ́mì. Hello? Hello. Ṣé ẹ̀ ń gbọ́ mi? I'm going. ẹ lẹ́ mọ́mì wa ẹ káàsán mà ẹ kújọ́ mẹ́ta mà. ẹ ṣeun mà Adédoyin Kúkọ̀yí lórúkọ mi orí ètò gbajúmọ̀ òun ni àǹtí Simi wà báyìí. ṣé ń gbọ́ mà mo wá béèrè lọ́wọ́ wọn mo ní pé kí wọ́n kí ara wọn àwọn ní èmi ò mọ̀ mo ní ó dáa ó yẹ pé ya wa ẹ jẹ́ kí màmá kí wọ́n kí wọ́n ó yẹ jù ẹ bá mi kí wọ́n ní ìṣẹ́jú kan péré. Àdùkẹ́ ọmọ ajé ọmọ àdùfẹ́ tọkùnrin àtọbìnrin ń rí tó fi ń ṣe àdúrà ọmọ ọgá àgbà tó wá sílé ayé láti ṣe oríire ẹni tí à ń jí rí tí à ń jí fẹ́ Àdùkẹ́ wọlé wàràwàrà Kọ́lá wọlé Kóyì wọlé ẹni ọkùnrin rí tó pé àbáṣe aya ní ọ̀dẹ̀dẹ̀ ni ẹni tí obìnrin rí tí wọ́n wí pé Elédùmarè wá ṣe tèmi bí Simisola ọ̀gá ògo farabalẹ̀ ó dá Àdùkẹ́ ó ta sílé ayé ọkùnrin fẹ́ obìnrin fẹ́ ọmọdé dùn wàràwàrà balàgbà dùn wàràwàrà. ẹ ṣe màmá jẹ́ ń béèrè lọ́wọ́ yìí ṣé oríkì ti tẹ yín tẹ fún àǹtí Simi lélẹ́yìí àbí ti Ọ̀wọ̀ ni. ti tèmi lébi fún lélẹ́yìí. èmi náà mọ̀. tèmi fún lélẹ́yìí o. ẹ ṣe adúpẹ́ mà ẹ ṣe gan ni lágbára lọ́wọ́ Ọlọ́run ìṣọ́ máa túbọ̀ jiná fún yín jẹ ẹ ṣe ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àǹtí Simi ẹ ṣe mà ó dàbọ̀ mà. ẹ ṣe ó dàbọ̀ mà. orí tèmi náà dẹ̀ wá wú. orí mi wú. orí tèmi náà wú. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àǹtí Simi báwo ni ọ̀rọ̀ iléèwé yín báwo ni ìrìn àjò yẹn ṣe lọ iléèwé wo lẹ lọ ìyẹn ti alákọ̀ọ́bẹ̀rẹ̀
èyí tó tẹ̀lé àti tí gíga bá wà ńbẹ̀ ẹ ṣàlàyé fún wa. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ St. Catherine's Model School Surulere ló wà. Then ti kejì secondary school mo parí láti Stars International College Ìkòròdú nìyẹn wà. Then ti gíga Covenant University ni mo lọ. Sango Ọ̀tà ló wà. Ní Sango Ọ̀tà ọdún wo lẹ ṣetán ní ti gíga? Mo ṣetán ní 2008. Àǹtí Simi ti tó bí ọdún mélòó báyìí? 28. Tẹ wá dàbí ọmọ ogún ọdún. Wọ́n sọ bẹ́ẹ̀. Báwo wá ní ìrìn àjò orin kíkọ báwo ló ṣe jẹ́? Àti kékeré ni mo ti ń kọrin but tí mo fi take bí iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ seriously ní 2008. Mo gospel music ni mo fi bẹ̀rẹ̀. Orin ẹ̀mí? Yes, orin ẹ̀mí mo fi bẹ̀rẹ̀ but ìgbà tí mo bẹ̀rẹ̀ mi mo ṣe máa sọ Yorùbá but mainstream music ní 2014. So like the 2 years nsìn ni mo ti bẹ̀rẹ̀ irú orin tí mo ń ṣe nsìn. Irú orin tẹ́ ń ṣe orin ẹ̀mí tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ṣe rántí kankan ṣe lè kọrin kankan fún mi bẹ́ẹ̀. Mo rántí. Ó yẹ kó ṣe ó yá. Ará ilé ẹ jíjó Jésù dáadáa ará ilé ẹ má bá mi kí bàbá o. Ṣé ẹ fẹ́ kí n máa kọ́ lọ ni? Ará ilé ẹ káwọ́ sókè yáyà ẹ kúrò lọ́nà ọmọ oníjó ti dé mo lọ́mọ oníjó aláyọ̀ ní o. Ìyẹn lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Irú orin tẹ wá yàn láàyò yẹn kí ló dé tí ẹ kúrò nínú yẹn tẹ fi wá bọ́ sí eléyìí àti pé èyí tẹ wá yàn láàyò ń sìn kí ni ká pè é? Reason tí mo ṣe ìdí tí mo ṣe kúrò níbi orin ẹ̀mí ni wípé irú orin tí mo bẹ̀rẹ̀ sí ní kọ gbogbo àwọn story mi gbogbo àwọn idea tí mo máa ń kọ tẹ́lẹ̀ ó change so it was very hard for me ó le gan torí pé orin ẹ̀mí that's the only thing tí mo máa ń ṣe tẹ́lẹ̀ tí mo mọ̀ dáadáa but mo gbàdúrà lẹ́bọ̀n náà sọ lọ́dẹ̀ sọ pé kí ọmọ mi ò mo yànda. Máa tẹ̀síwájú mo wà lẹ́yìn ẹ̀. And èyí tí mo ṣe ń sìn afropop afrosoul. Afropop ni wọ́n pè é. Àwo wo ni ẹ kọ́kọ́ ṣe jáde àti pé ọdún wo lẹ ṣe? Orin tí mo kọ́kọ́ mú jáde ni mo kọ́kọ́ gbé jáde Thief ní 2012. Ìyẹn ò lè. Àbólẹ̀kọ́ náà ń pè bẹ́ẹ̀ Yorùbá. You be thief, I don't say you be thief o. And you know, say you don't steal. Mo like orin yẹn gan. Ẹ nífẹ̀ẹ́ gan. Ẹ túbọ̀ ẹ kọ díẹ̀ sí fún mi. You be thief, I don't say you be thief o. Oh boy, you get mouth, one thing I sure about. You be thief. Nílé ìwé gíga tẹ lọ, kí ni nǹkan tẹ kà jáde ńbẹ̀? Mo kà mass communication. Báwo wo ìhà wo ni àwọn òbí ni wọ́n wá kọ sí orin kíkọ tẹ yàn láàyò? Àtìgbà tí mo ti pé ọmọ ọdún 9 parents mi wọ́n ti separate marriage wọn. Wọ́n ti pínyà. Wọ́n ti pínyà and tó pé mọ́mí mo spend ni mo bá dàgbà. Lè dàgbà pẹ̀lú. So mọ́mí wà very very supportive wọ́n fọwọ́ sí ìgbà tí tó pé ó ní album kan tí mo jáde nígbà tí mo kí n tó graduate àwọn ọmọ owó sí wọ́n fọwọ́ sí wọ́n support mi. Daddy mi wọ́n really were around but wọ́n fún mi wà láwọn sọ ọdún wọ́n sọ pé kémi lọ ṣe engineer àti but wọ́n wà supportive wọ́n fún mi ní wàhálà pé ó yá lọ ṣe lé o lè kọrin or anything so wọ́n fún mi ní support. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Simi abala ta fẹ́ wọ̀ ìtẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ni o àwọn kan ní ìbéèrè tán fẹ́ bi yín àwọn kan dẹ̀ tún fẹ́ gbóríyìn fún yín ìbéèrè àwọn olólùfẹ́ yín wọ́n béèrè ìbéèrè tó pọ̀ gan àmọ́ díẹ̀ nítorí àkókò òun la máa fi hàn yín báyìí abala yìí là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́? Yes ma. Ó yẹ jẹ́ aṣọ. Kọ́lá Oníayé mo ń sọ̀rọ̀ láti Ring Road ní Ìbàdàn. Simi ni mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀. Mo mọ̀ pé ó máa ń kọ gospel music tẹ́lẹ̀ so mo fẹ́ béèrè ìdí tí ó fi move from gospel music lọ sí contemporary music. Bó tilẹ̀ jẹ́ pé ẹ ti ṣàlàyé díẹ̀ lẹ́ẹ̀kan bóyá fún àǹfààní àwọn tí wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Ó yá. Bí mo sọ tẹ́lẹ̀
mo ní different ideas àti different orin tí mo máa kọ wá yàtọ̀ sí tẹ́lẹ̀ lọ so mo wá rí music bí iṣẹ́ rather than as pé bóyá bí ministry so mo kàn ní okay. kẹ wá yàbàrà sí di ìyẹn ẹ ṣe ẹ jẹ́ àpadà síjú abẹ. Ẹwà Akínlábí lórúkọ mi láti UI nìbàdàn. Mo fẹ́ kí Simi lọ́pọ̀lọpọ̀ torí a máa ń gbádùn orin ẹ̀ most especially eléyìí tó kọ pẹ̀lú Falz Soja Go Soja personally mo like orin ẹ̀ so màá dẹ̀ tún fẹ́ advice ẹ̀ wípé bó ṣe ń ṣe ni kó máa ṣe kó tẹra mọ́ṣẹ́ torí iṣẹ́ orin máa ń gbéyàn ga ni kó fara síṣẹ́ dáadáa so that a lè débi gíga Ọlọ́run á bùkún ẹ̀ á wà pẹ̀lú ẹ̀. Àmín. Ẹ jẹ́ ká tún ìpadà síjú abẹ. Orúkọ mi ni Owólawí Táíwò, campus Ọ̀ṣun State University la wà báyìí, Ìkirè campus. Mo ní ìbéèrè fún Simi tí n bá lè pàdé ó ní pé ṣé ó ń fẹ́ Falz then tí kò bá dẹ̀ fẹ́ ṣé ó lè fún mi nọ́mbà ẹ̀. Bóyá wọ́n lẹ́gbọ̀n tí wọ́n fẹ́ fi yín fún. Ó yẹ dáhùn béèrè yẹn. Mi ìfẹ́ Falz ọ̀rẹ́ mi ni Falz jẹ́ a close gan so everybody wọ́n máa ń béèrè lọ́wọ́ mi bóyá àfẹ́ra bó àfẹ́ra ọ̀rẹ́ mi ni. Bọ́ mi lè fún ní nọ́mbà. Ẹ lè fún wọn ní nọ́mbà Falz. Ìbéèrè tèmi fún yín àǹtí Simi òun ni pé Simi ìgbà tí gbogbo ayé wọn ò tí ì mọ̀ wọ́n àti Simi ìsìn kí ni nǹkan tẹ́ rò pé ó wù mí jù nínú ẹ̀ ìtumọ̀ nígbà yẹn àwọn kí ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ lè ṣe mọ́ nísìn tí ó dẹ̀ ń dùn yín lọ́kàn pé àti ìbá ṣe pa ayé ti mọ̀ mí ni àmì ìbá dẹ̀ máa ṣe kinní yìí lọ kí ni àwọn nǹkan bẹ́ẹ̀. Nǹkan tó kọ́kọ́ wá sí mi lọ́kàn ni ó máa ń níbi tí mo máa lè lọ tẹ́lẹ̀ tí mi ò ní láti pé máa wò pé ẹni báyìí máa rí mi but nísìnyí mi kàn lè lọ bẹ́ẹ̀ mi kàn lè jáde pé onígbà kan tí mo lọ sí mall pẹ̀lú mọ́mì mi kò fọ́n ní rárá èèyàn lè mo appreciate gbogbo love yẹn but èèyàn ò lè wá as carefree bí tẹ́lẹ̀ and normally mi I'm a very carefree person mi ò kí n mú nǹkan lé bẹ́ẹ̀ yẹn but now èèyàn máa calculate ní tó bọ́lẹ̀ tí bá sọ pé mo fẹ́ ra bọ̀lì mo fẹ́ ra kàrà màmá òkúta ló wà mí báyìí. Ẹ gbádùn bọ̀lì ẹ gbádùn bọ̀lì. But nísìnyí kò nílé but apart from that mo try láti stay as level-headed kí n kórè mi pé nítorí pé tí wọ́n bá ti lose ara ẹ̀ sí industry ó máa le láti padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ṣe wáyé ní àwọn ìbéèrè mi tẹ́ bí àǹtí Simi àǹfààní yẹn wà báyìí o ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ṣọwọ́ sí gbogbo ìtẹ́ bí wọ́n gbogbo ẹ̀ òun náà ni wọ́n dá yín lóhùn láì ṣẹ́ kankan kù inú mi dẹ̀ dùn ẹ lè tún pàdé wa lórí Gbajúmọ̀ TV April TV Plus Instagram Facebook àti Twitter gbogbo ẹ̀ lẹ ti lè bá wa sọ̀rọ̀ gbogbo ìbéèrè yín pátápátá èmi mọ̀ pé tá a bá tún gbé wọn wá sórí ètò yìí wọ́n á dá yín lóhùn ní ho Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹ̀yin tèmi nílé lóko mú kí yín o ẹ kú ìjókòó mo fẹ́ rọ̀ yín wípé ètò ní Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí lójoojúmọ́ báyìí tí wọ́n bá ti ń ṣe ẹ má gbé kúrò ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí kẹ́ ẹ máa wò ó. Àǹtí mi abala ta fẹ́ lọ yìí sìn àyà mi ń já ẹ ní kí nìdí. Kí ló dé wá. Ẹ ṣe kí lẹ pé. Kí ló dé wá. Tí bá ṣe ń kọ́ra wa ní àṣà èdè àti ìṣe Yorùbá ni báwo ni Yorùbá yín báwo ló ṣe rinlẹ̀ tó. Òbí bẹ́ẹ̀ rinlẹ̀. Àmọ́ ẹ lè gbìyànjú. Mo lè gbìyànjú. Ẹ ṣé kí n wá bi yín níbèrè tèmi máa ń bi gbogbo àwọn àlejò wa. Yes ma. Àǹtí mi ṣe láyà. Mo láyà. Ẹ láyà. Èmi tí ẹ nífẹ̀ẹ́ síbẹ̀ ṣe dá mi lówó ẹ tún fa akọ sí ní pàápàá. Mo láyà. Mo láyà ẹ tún ṣapá yẹn kí n wò. Mo láyà. Ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín
ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ẹ̀ ẹ ní àǹfààní àti mú 3 màá dẹ̀ bí yín pẹ̀láyà tẹ ní ó yẹ kẹ́ lè gba 3 ṣó ti yá Yes, ma'am. ó ti yá. Èmi dẹ̀ ń bá mi díẹ̀. Díẹ̀. ẹni tó láyà kò yẹ kẹ́rù báyìí ó yẹ mú ení ó di 2 ẹ ṣe. Èmi tí mo láyà tí mo lè mú kan sí gan. ṣé lóòótọ́ ẹ bá ti gba 3 ẹ̀ tú láti mú 3 míì ni. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́ mo bẹ̀rẹ̀ mo gbápò kọ́ mo nàró ọwọ́ mi ò tápò mọ́ kí ni. mo bẹ̀rẹ̀ mo gbápò kọ́ mo nàró ọwọ́ mi ò tápò mọ́ kí ni. ẹ jẹ́ n tọ́ yín sọ́nà di ẹ̀yà ara ni ó wà mò ń rí báyìí lára yín. Ọwọ́. ó kọjú sí mi gan bẹ́ẹ̀ ṣe jókòó yìí. Ẹ jọ̀ọ́ ẹ tún béèrè. ẹ ṣe mo bẹ̀rẹ̀ mo gbápò kọ́ mo nàró ọwọ́ mi ò tápò mọ́ kí ni. ẹ ti ẹ mú dání gan bẹ́ẹ̀ ṣe jókòó yìí òun lẹ mú dání. orúnkún èmi ẹsẹ̀ máa wálẹ̀ ẹgbà yìí báyìí ní ìsìn ẹ ń bo ẹgbà kékeré mo bẹ̀rẹ̀ mo gbápò kọ́ tẹ bá bẹ̀rẹ̀ ọwọ́ yín ó ka àmọ́ tẹ bá dúró tẹ nàró ọwọ́ yín ò lè débẹ̀ orúnkún òun ni wọ́n pè. Mo try bá mo surprise ara mi. pẹ̀lú bí mo ṣe tọ́ yín sọ́nà tó. ìbéèrè 5 tó jẹ́ ìkejì wọ́n ní ọmọ aṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò róbìnrin rí ìlú wo ni Yorùbá máa ń kì bẹ́ẹ̀. Ìjẹ̀bú. Àpàbò ìlú wo ni Ìjẹ̀bú. ọmọ aṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò róbìnrin rí ọmọ aṣá wọn ní póríkì ẹsẹ̀. nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ dárúkọ ìlú yẹn. bẹ́ẹ̀ni nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ dárúkọ ìlú yẹn. Ondo. Ọwọ́. Ẹ má bínú sí mi. àǹtí mi mo try. ìlú yẹn ó ní í ṣe nípa ìwé kíkà yín. Ṣàngó. Ọ̀tá ni. Ògùn. Ìkòròdú àwọn Ìkòròdú ọ̀gá àwọn ni wọ́n máa ń kì bẹ́ẹ̀ wọ́n á ní bẹ́ẹ̀ ni ọmọ aṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò róbìnrin rí. Ìjẹ̀bú ni pé mọ́mí mo ti gbọ́ tí mọ́mí sọ bẹ́ẹ̀ rí Ìjẹ̀bú láì ti wá. àwọn Ìkòròdú àwọn ni wọ́n máa ń kì bẹ́ẹ̀ ẹ ṣí o. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkẹta àǹtí Simi ẹ sọ èdè yìí lẹ́ẹ̀márùn-ún láì fẹnukò mo ra dòdò nídò mo jẹ dòdò nídò mo fọwọ́ dòdò ra ọmọ onídòdò nídòdò. Mọ́lẹ̀. ó yá. mo jẹ dòdò nídò. No. ẹ tiẹ̀ ní fẹnukò rárá ẹ sọ ní kíá ni. Okay, straight up. mo ra dòdò ní ẹ jẹ́ n tún sọ mo ra dòdò nídò mo jẹ dòdò nídò mo fọwọ́ dòdò ra ọmọ onídòdò nídòdò. Okay. Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Èní. Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Èjì. Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Ó di mẹ́ta. Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Ẹ tún fa kan sí fẹ́ tẹ̀tẹ̀ mo fẹ́ tẹ̀tẹ̀ ní tẹ̀tẹ̀ o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣe ẹ gbà á adúpẹ́. Àǹtí mi ẹgbẹ́ kan nínú. Wọ́n nà ní àpò gbà. Méjì màlẹ́ gbà. Mo gbà méjì náà. Bẹ́ẹ̀ni ẹ ti ẹ gbìyànjú. Àǹtí Simi ọ̀rọ̀ yanjú tèmi sí yín òun ni pé ní gbogbo ibi tẹ́ ẹ bá dé nílùú yìí lókè òkun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa gbé àṣà àti ìṣe wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ. A lè gbélé ayé wa bí àwọn òyìnbó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tá a ní òun ni kẹ́ jẹ́ ká máa ná ní Ọlọ́run ọba á dẹ̀ máa wà pẹ̀lú yín a máa dúró tì yín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀
ìgbà tí ẹ wọlé bọ̀ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé mo máa ń nífẹ̀ẹ́ síbẹ̀ ṣe máa ń ṣe báyìí ni máa ń ṣe tẹ́ bá ń ṣe gbà yín máa rò pé ọmọbìnrin yìí mọ̀ mọ́ ojú ó pọ̀ àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni àwa méjèèjì aríra wa pé kí ni èmi náà fẹ́ràn ojú lọ́pọ̀lọpọ̀. àmọ́ èmi náà mọ̀ mo mọ̀ kí ló yẹ wo ni ẹ̀yin náà mọ̀. mo ti rí dáadáa in fact mo ti practice bọ̀ láti lè. ṣé lóòótọ́ ó dáa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kémi àti yín ká fẹsẹ̀ rájò ní ìṣẹ́jú mélòó kan ẹ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ àjò. adúpẹ́ inú wa máa dùn ni a ní rí nǹkan ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run àǹtí mi lọ́kàn tèmi kò wùn mí kẹ́ ẹ lọ àmọ́ ilé ti tó lọ adúpẹ́ ẹ̀dẹ̀ ń gbádùn ara yín àbí ẹ máa tún padà wá lẹ́ẹ̀kan sí ìyẹn di dandan lágbára lọ́wọ́ Ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yín nínú ẹ̀bùn wá láti ọ̀dọ̀ ìyá alájẹ Lagoon àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn wípé àwọn máa ń gbádùn orin yín àwọn dẹ̀ nífẹ̀ẹ́ yín Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn nígbàkigbà tẹ́ bá wá sórí ètò ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé gan a dúpẹ́ o ẹ̀mọ́ wọn yà máa ròkè o lórúkọ Jésù. àmín kẹ́tọ́ wa máa lọ fún àwọn olólùfẹ́ yín orin tẹ̀yìn àti Falz the Bad Guy tẹ́ kọ yẹn mo fẹ́ kẹ́ ẹ kọ́ kẹ́ fi dágbére fún wọn. Soldier go, soldier come, soldier do wetin you want, but don't fall in love with me. Soldier go, soldier come, soldier do wetin you want, but don't fall in love with me. Ẹ ṣé gan. Ẹ ṣé gan ni. Ẹni tí mo fẹ́ yín lẹ̀ kékèké ó ga ohun yẹn dùn ó dùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí ń bá wa bọ̀ látàárọ̀ ilé tí wàá tó lọ báyìí ẹ̀yin náà mọ̀ pé kò wù mí kí n fi yín lẹ̀ àmọ́ kí là ń jẹ tí kì í tán bí ò ṣe ọlá Ọlọ́run ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ lénìí bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà òun náà ni màá tún bá yín nígbà míì tí ń bá tún wá Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀.